Ara igi ni mo sá sí láti mórí bọ́ lọ́wọ́ àwọn agbébọn lẹ́yìn tí ọta ìbọn mi tán. Èmi kọ́ o, Dáúdà Sàlámù ló sọ bẹ́ẹ̀. Lọ́jọ́ tébi bá ń palé, Ọlọ́run má mà jẹ́ ká bá wọn sí nílé. Lọ́jọ́ tébi bá ń pọ̀nà, Ọlọ́run má jẹ́ ká bá wọn rìnà ńjọ́ náà. Ní ọjọ́ ìṣẹ́gun ni àwọn agbébọn kan lọ ṣe ìkọlù sáwọn ológun àtàwọn fìjìláńtè ní agbègbè Dogonruwa lẹ́kùn Bashau ní ìjọba ìbílẹ̀ Wase ní ìpínlẹ̀ Plateau. Àwọn ológun méjì àti fìjìláńtè méjì ni wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù náà. Bákan náà ni àwọn agbébọn kan tún jáde láyé níbi ìkọlù ọ̀hún. Níṣe ni àwọn èèyàn tó ń gbé ní agbègbè náà wà ní inú fu àyàfu pé ìkọlù míì tún lè wáyé ní agbègbè náà. Èèyàn kan láti ìlú náà sọ pé ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 29 oṣù keje ni àwọn ológun tí wọ́n gbọ́ ìròyìn pé àwọn agbébọn kan ti ya wọ agbègbè náà wọ ìlú láti kojú àwọn agbébọn náà. Ọ̀kan lára àwọn fìjìláńtè tó mórí bọ́ níbi ìkọlù náà, ọ̀gbẹ́ni Dáúdà Sàlámù sọ fún àwọn akọ̀ròyìn bí ìkọlù náà ṣe wáyé. Ó sọ pé nǹkan bíi aago 10 òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun ni ìkọlù ọ̀hún wáyé. Sàlámù ni àwọn agbébọn tí wọ́n dẹ dẹ̀dẹ̀ fún àwọn ológun náà jẹ́ 21 níye, tó sì jẹ́ pé àwọn ológun tó fẹ́ lọ kojú wọn kò ju 11 lọ. A gbọ́ ìròyìn pé wọ́n ṣe àwárí àwọn agbébọn kan ní agbègbè náà ní òwúrọ̀. Èyí ló mú wa kó àwọn fìjìláńtè 7 àti àwọn sójà 4 láti lọ kojú àwọn agbébọn náà. Àwọn ò mọ̀ pé àwọn agbébọn ọ̀hún ti sápamọ́ sínú igbó fún wa. Bí wọ́n ṣe rí wa ni wọ́n ṣínà ìbọn bolẹ̀, tí wọ́n sì pa fìjìláńtè 2 àtàwọn ológun 2. Ó ṣàlàyé pé lẹ́yìn náà ni wọ́n dáná sun ọ̀kadà àwọn 3 tí wọ́n sì bọ́ aṣọ àwọn ológun tí wọ́n pa. Lẹ́yìn tí wọ́n pa àwọn ológun, wọ́n bọ́ aṣọ wọn, jó ọ̀kadà wa 3 níná. Orí ló kó mi yọ o, nítorí ara igi kan ni mo sá pamọ́ sí nígbà tí ọta ìbọn mi tán. Sàlámù tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé lẹ́yìn tí àwọn rí àwọn ológun míì kúnra ni àwọn padà síbi tí ìkọlù náà ti wáyé láti lọ gbé òkú àwọn akẹgbẹ́ àwọn. Ni àwọn rí i pé àwọn ti pa 6 nínú àwọn agbébọn náà. Nígbà tí a padà débẹ̀ ni a rí i pé 6 nínú àwọn agbébọn náà ló kú, àmọ́ wọ́n ti ba gbogbo ojú wọn jẹ́ nítorí wọn kò fẹ́ kí a dá ojú wọn mọ̀ rárá. Olórí agbébọn kan níbẹ̀, olórí agbègbè kan níbẹ̀, Abdullahi Yakubu náà fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn pé inú ìbẹ̀rù ni àwọn èèyàn agbègbè náà gbé báyìí o. A gbọ́ pé àwọn agbébọn fẹ́ ṣe ìkọlù sí Dogonruwa ló jẹ́ kí àwọn ológun àti fìjìláńtè tètè sáré lọ kojú wọn, ṣùgbọ́n wọn ò mọ̀ pé àwọn agbébọn náà ti lọ lúgọ sí inú igbó tí wọ́n sì pa ológun 2 àti fìjìláńtè 2. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ìkọlù náà ti dá ìfòyà sílẹ̀ fún àwọn aráàlú, àmọ́ wọ́n ti kó àwọn ológun wá sí títì, nǹkan sì ti ń padà sípò. Bákan náà ló tún rọ ìjọba láti wá ọ̀nà bí àlàáfíà yóò ṣe tún jọba ní agbègbè náà, tí kò ní máa sí ìkọlù àwọn agbébọn mọ́ rárá. Títí di àsìkò tí à ń kọ ìròyìn yìí jọ, agbẹnusọ ikọ̀ ológun tó rí sí ètò ààbò, Ọ̀gágun Samson Zakom, kò fèsì sí àtẹ̀jíṣẹ́ tí akọ̀ròyìn wa fi ránṣẹ́ sí lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ìlú ní ìjọba ìbílẹ̀ Wase àtàwọn ìjọba ìbílẹ̀ mìíràn ní ìpínlẹ̀ Plateau ló ń kojú ìkọlù láti ọwọ́ àwọn agbébọn, èyí tó ti mú ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá lọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa sórí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé láti bá wa pín ká o, ẹ sì bá wa fi èròǹgbà yìí sí abala àríwísí. Abdulkareem Nimot ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.